alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala ashrafil mursalin sayyidina wa maulana wa habibina Muhammad ibn Abdullah sallallahu alaihi wa alihi wa sahbihi wa sallam. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba òní, ọba àná, ọba alágbára, ọba olùkápá, adúpẹ́ lọ́wọ́ rẹ̀. Alhamdulillah. Sábàbí ìjókòó wa yìí, a fẹ́ dedicate àdúrà wa fún àwọn tí wọ́n lọ, pàápàá jùlọ olórí orílẹ̀-èdè wa, Ààrẹ Muhammadu Buhari, kọ́lọ́run bá yọ́nú sí wọn. Àmín. Torí pé Mùsùlùmí òdodo ni wọ́n. Ẹlẹ́ẹ̀kejì, bàbá wa Muhammadu Sikirullahi Awùjalẹ̀, kábíyèsí ọba Ìjẹ̀bú-Òde, ọ̀gbágbá agbọ́tẹ̀wọlẹ̀. Ọjọ́ kan náà ni wọ́n jọ padà lọ bá Ọlọ́run. So a sì rí pé Mùsùlùmí òdodo ni wọ́n. Kódà pàápàá jùlọ bàbá wa Síkírù Adétọ̀nà, wọ́n ná owó, wọ́n nára. So ipa wọn ní orílẹ̀-èdè wa yìí, pàápàá láwùjọ àwọn ọba, ipa wọn ò ṣe kékeré. Bàbá Mùdírù ti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa wọn. Àwọn òṣèré nídìí pé ká máa rìpítì ẹ̀ lọ títí, ṣùgbọ́n wọ́n jẹ wá ní àdúrà, a gbọ́dọ̀ ṣàdúrà fún wọn. Látòrí pírẹsidẹ̀ntì wa Muhammadu Buhari, Ọlọ́run bá foríjì wọn. Àmín. Ọlọ́run bá kẹ́ wọn. Àmín. Wàrọ̀ húwárà ẹ̀ adúwájà náà tún náà yìí mi. Ọlọ́run bá pàṣẹ wọn rẹ́. Àmín. Àlùbáríkà alánàbà Muhammad. Sallallahu alaihi wasallam. Kí ló jẹ́ ká máa ṣàdúrà fún wọn ni pé láyé sóbì mutaṣadid, wọn kì í ṣe eléle kòkòkò. Mùsùlùmí mútàwásítù ni wọn. Gẹ́gẹ́ bọ́lọ́run ṣe wí pé ká jẹ́ ìjọ tí ó wà láàárín méjì, tí ò ní le jù, tí ò sì ní dẹ̀ jù. So a sì jẹ́rìí pé wọ́n ṣe ìsìláàmù wọn tó pé, pàápàá jùlọ ẹwọ́rún tó ṣẹlẹ̀ níjẹ̀bú-Òde nígbà tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n dé. So àwọn mùsùlùmí ní àwọn ò rí bàbá wa Àwùjalẹ̀ nídìí ẹbọ, wọn ò rí wọn nídìí ẹbọ, wọn láti lé wọn. So eléyìí jẹ́ ẹ̀kọ́ fún èmi àti ẹ. So ká máa mọ̀ dájú pé ìjọ kan ń bọ̀ ká jábọ̀ fọlọ́run. Ìwọ tó já sí pé gbogbo ayé tiẹ̀ elé ìwọ olóṣèlú tó yẹ pé àfi tó bá sápáyàn, àfi tó bá rọ̀yàn lẹ́wọ̀n, àfi tó bá báyé yàn jẹ́, rántí pé ọjọ́ kan iná ó dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ. Ìwọ tó já sí pé kó ṣàjẹ́wọ̀ nìkan láyé, ìwọ nìkan sáá ní gbogbo indọ́sírì, kò bá jẹ́ ní tíátà ni o, kó ṣàjẹ́wọ̀ nìkan, kò bá jẹ́ olórin ni o, kó ṣàjẹ́wọ̀ nìkan, kò bá jẹ́ àfáà ni kó ṣàjẹ́wọ̀ nìkan. Tó bá ti ń gbúrò ẹlòmíì kó ń dún, ó múra láti tẹ̀ mọ́lẹ̀, bó ṣe kọ́ fi ọlọ́pàá fìtínà rẹ̀, bó ṣe kọ́ ṣe àwọn ìwà oríṣiríṣi, bó ṣe kọ́ kó bá àwọn tó ń ṣe bẹ́ẹ̀ lánàá níbo náà wà lónìí. So bàbá wa Muhammadu Buhari là ń ròyìn lónìí, wọ́n ṣèjọba wọn, ìgbà tán ṣèjọba wọn, wọ́n ń sọ pé tọ̀ táwọn bá kó ń bẹ́ o, àá kí àwọn sáàkí wọn àbá kí wọn. So bàbá tó wà ń bẹ̀ náà, àwọn náà ń ṣe dáadáa gẹ́gẹ́ bọ́ ti ṣe, bọ́lọ̀ jẹ́ kan náà láti bọ̀ tán dáadáa. Lórí pé gbogbo wa la máa dìtàn. Bàbá Muhammadu Buhari nìsí wọ́n ti dìtàn. Bàbá wa Síkírù Awùjalẹ̀ wọ́n ti dìtàn. Kárántì Ọlọ́run, kárántì pé gbogbo wa náà la máa dìtàn. So kọ́lọ́run bá kó foríjì wọ́n. A wá ṣe àtàhíyátù mẹ́ta, kúlíwàláhù mẹ́ta, iná àsáyínáwù mẹ́ta. Gbogbo ládátà a máa rí bẹ̀. Kọ́lọ́run bá mú bá bàbá wa Muhammadu Buhari, tí wọ́n jẹ́ former president of Nigeria. Kọ́lọ́run bá mú bá wọn. Torí pé a jẹ́rìí wọn pé Mùsùlùmí òdodo ni wọ́n. Gẹ́gẹ́ bí n ta àríkà ní ọ̀rọ̀ tó dájú pé máa ń kọ́ la ilaha illallah dakhala janna, ẹni báyìí lè sọ pé la ilaha illallah yóò wà lè jẹ́nà. So lásán a sì wá rí pé a jẹ́rìí pé bàbá Muhammadu Buhari Mùsùlùmí òdodo ni wọ́n ń ṣe lọ́wọ́, wọ́n ń kírun, ó ti parí. Wọ́n kì í ṣe mutashadid eléle kankan mọ́sù mọ́tọ̀, no. Bẹ́ẹ̀ náà ni bàbá wa Síkírù Awùjalẹ̀, wọ́n ròyìn wọn pẹ̀lú wà. Ọlọ́run tó wá fún wọn lẹ́mìí gígùn, Ọlọ́run mọ́sà wọlá tí wọ́n dákun ṣàánú àwa náà o. Ṣàánú àwa náà o. Jẹ́ gbogbo aláti bọ̀tán rí o. Fáìlì mi sí di asáfàlì àmọ́lẹ̀ lè hàmì lónà. Ní kálukú wa ká mọ̀ nǹkan tá a fẹ́ ṣe o. So àwa bẹ̀rẹ̀ àdúrà náà ní bismillahir rahmanir rahim. At-tahiyyatu lillahi, az-zakiyatu lillahi, at-tayyibatu salawatu lillahi. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuhu. Assalamu alayna wa ala ibadillahi salihin. At-tahiyyatu lillahi, az-zakiyatu lillahi, at-tayyibatu salawatu lillahi. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuhu. Assalamu alayna wa ala ibadillahi salihin.
التحيات لله التحيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. والله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. lẹ́yìn tá a ṣàdúrà fún àwọn tí wọ́n lọ, bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jẹ́ olórí báyìí kọ́lọ̀ ń jẹ́ kán láti bọ̀tán rere, kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi wọ́n gùn, má jẹ́ kán kàǹbùkù kó ń bẹ̀, wọ́n ń gbìyànjú, wọ́n ń sapá, kọ́lọ̀ ń jẹ́ kán láṣeyọrí. Àwa tí a jẹ́ aráàlú náà tá a sì gbà fọ́lọ́run látara wọn, kọ́lọ̀ ń jẹ́ àjọ láṣepẹ́, kásẹ̀ bísímìláì làkàdíjà kùn a ṣe fún bàbá wa Bọ́lá Tinubu, a ṣe lèláfí fún bàbá wa Tinubu, Ọlọ́run dákun kó jẹ́ kán láṣeyọrí. Làkàdíjà kùn. Ọlọ́run jẹ́ kí wọ́n sọ̀kalẹ̀ dáadáa. Ọlọ́run jẹ́ kí wọ́n sọ̀kalẹ̀ dáadáa. Ọlọ́run jẹ́ káyé sọ̀rọ̀ tiwọn náà dáadáa. Ọlọ́run jẹ́ kán láti bọ̀ tán rí. Àlùbáríkà ọlá nàbí àmọ́ mọ́. Bismillahir rahmanir rahim. Bismillahi wa billahi wa fillahi wa minallahi wa ilallahi turja'ul umur. Bismillahi wa billahi wa fillahi wa minallahi wa ilallahi turja'ul umur. Gbogbo ojú tí ń wò mí pátápátá, kọ́lọ̀ ń jẹ́ gbogbo alátìbọ̀tán rẹ̀. Kọ́lọ̀ ń kú gbàdúrà wa. Kọ́lọ̀ ń fún wa lẹ́mìí gígùn. Kó fún alálàáfíà. Kó ṣe àwa náà ní ìtàn rere fáwọn tí ń bọ̀ lẹ́yìn. Wọ́n ṣe wá ní àpẹẹrẹ burúkú fáwọn tí ń bọ̀ lẹ́yìn. Kọ́lọ̀ ń kókó wa mọ̀ ṣe. Ó ṣàánú fún wa. Wọ́n jẹ́ àkúrà dáradára. Gbogbo ìgbà tí ó bá yá wa, káyọ̀ mọ́tò ṣáádà kọ́lọ̀ fi gbẹ̀yìn ọ̀rọ̀ wa.